Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé determinant. Màá dẹ̀ máa ṣàlàyé bó ṣe lè ṣe determinant 2x2 matrices. Kí ni à ń pè ní determinant? Determinant matrix kan tí a máa kọ pẹ̀lú kí ni o? Det. Bóyá det A eléyìí tí ń ṣe determinant matrix A. Tó sì tún lè ṣe kí ni? Tó tún lè kọ báyìí. Ó jẹ́ nọ́mbà tá a máa ń rí látara kí ni o? Látara element square matrix. Má gbàgbé kí ni square matrix? Square matrix lèyí náà tó jẹ́ pé kí ni o? Nọ́mbà row ó papọ̀ mọ́ nọ́mbà column. So eléyìí tí a máa ń pè ní n by n matrix. Á já sí pé tó bá fẹ́ find the determinant o, lórí tó bá jẹ mọ́ square matrix nìkan ló ti lè rí. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ 2x2, 3x3, 4x4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lákòótán, o lè mọ wá determinant rẹ lórí n by n matrix. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, tí n bá wá ní A mi tó jẹ́ A11, A12, A21, A22. Á já sí pé determinant of A mi tí mo sì tún lè kọ báyìí yóò mọ jẹ́ kí ni o? So yóò mọ jẹ́ A11, A12, A21, A22. Bó o lo ṣe lè wá wà láti wá kò le rárá. Òun náà ni pé ó mọ multiply àwọn element tó wà ní leading diagonal. Má gbàgbé pé mo ṣàlàyé nínú fídíò alákọ̀ọ́kọ́ pé a ní leading diagonal tí a tún pè ní main diagonal. Leading diagonal or main diagonal. So leading diagonal ni. Ṣó ti yé mi báhun? A tún ní second diagonal. Jẹ́ n lo gègé mìíràn láti fi ṣe òun náà. O rí gègé tí mo fi blue kọ yìí, òun ni kí ni? Là ń pè ní main diagonal. Tó bá fẹ́ find the determinant matrix kan, ó máa wá multiply element tó wà ní leading diagonal rẹ. Eléyìí tí ó mọ jẹ́ kí ni? A11, A22 then minus product element tó wà ní kí ni o? Second diagonal. Má bínú, second ni mo fẹ́ kọ níbí o. So second diagonal. So yóò mọ jẹ́ kí ni o? A12, A21. So ti yé wa báyẹn. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, jẹ́ n fún wa ní àpẹẹrẹ. Àpẹẹrẹ. So tó bá jẹ́ pé o ní matrix M, eléyìí tí ń ṣe 1, 2, 3, 4, tó sì ní matrix mìíràn tí ń ṣe any tóun jẹ́ 0, 1, 2, 7. So wọ́n ní kó wá determinant M rẹ, determinant any rẹ àti ìròpọ̀ determinant M àti determinant any. Láti ṣe eléyìí kò le rárá. Ó yá, alákọ̀ọ́kọ́ determinant any M. Ó rí pé determinant M mi òun náà ni o. A ní 1, 2, 3, 4. Mo dẹ̀ ṣàlàyé pé tó bá fẹ́ wá determinant, òun náà ni pé kí ni? Ó multiply element tó wà ní leading diagonal. Eléyìí tí ń ṣe 1 times 4, yóò jẹ́ 1 times 4 minus element tó wà ní kí ni? Second diagonal. 2 times 3. Eléyìí tí ń ṣe kí ni? 6. So jẹ́ n kọ 2 times 3. So yóò máa jẹ́ kí ni? 4 minus 6. Eléyìí tí ń ṣe minus 2. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, jẹ́ á ṣe ti ẹlẹ́ẹ̀kejì náà. Kí ni determinant any náà mọ jẹ́? Yóò mọ jẹ́ kí ni o? 0, 1, 2, 7. Ó yá, bó la ṣe ṣe? A ló mọ multiply èyí tó wà ní kí ni? Leading diagonal. So 0 times 7 minus eléyìí tó wà ní kí ni o? Second diagonal. 2 times 1. So yóò máa fún mi ní 0 minus 2. Eléyìí tí ń ṣe kí ni? Eléyìí tí ń ṣe minus 2. So á já sí pé ó rí pé ìbéèrè kẹta ni pé wọ́n ní ká find determinant of A plus determinant of N. Ó yá, kí ni ó mọ jẹ́? Kí ni determinant of M mi? Ó jẹ́ minus 2 then plus minus 2. Yóò mọ jẹ́ minus 2 minus 2. Eléyìí tí ń ṣe minus 4. Eléyìí tí ń ṣe minus 4. Eléyìí ni bó ṣe mọ find the determinant. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, nínú àwọn tó tún máa ń béèrè nínú ìbéèrè WAEC rẹ ni àbí NECO àbí JAMB, òun ni tí à ń pè ní singular matrix. Kí ni à ń pè ní singular matrix? Singular matrix ni matrix tó jẹ́ pé tó bá wá determinant rẹ̀ 0 ló get.
gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní A mi ṣó ti yé mi báhun, tí n wá find the determinant A tí n bá lọ get 0 òdo á já sí pé A mi ó máa jẹ́ kí ni o, A ó máa jẹ́ singular matrix. Kó lè yé wa yékéyéké n tí mò ń ṣàlàyé, ó yá jẹ́ n fún ọ lápẹẹrẹ. So àpẹẹrẹ number 1. If A is equal to minus 2, 3, minus 6, 9, find or show that A is singular. Wọ́n ní ká show pé A jẹ́ singular. Ìgbà wo ni A rẹ̀ ó máa jẹ́ singular? A máa sọ pé matrix kan jẹ́ singular tó bá jẹ́ pé tó bá find the determinant rẹ̀, bóyá tá bá find determinant A ńsìn, tá wá lọ get kí ni o, òdo. So minus 2, 3, minus 6, 9. Jẹ́ á dánwò, ṣebí ìdánwò ló bí ọ̀kẹ́rẹ́. Ó yá bó dẹ̀ ló ṣe mọ find the determinant, òun náà ni pé ó kọ́ multiply element tó wà ní main diagonal rẹ̀, that is minus 2 times 9, yóò máa fún mi ní minus 18. So then minus 3 times minus 6, òun náà jẹ́ minus 18. Ó rí pé tó bá ṣe síwájú sí yóò jẹ́ minus 18, minus times minus yóò jẹ́ plus 18. Minus 18 plus 18 yóò máa fún mi ní 0. Á já sí pé kí ni o, A mi o is a singular, hence since determinant of A is equal to 0, then A is what? Á já sí pé A singular matrix ni o. Á já sí pé A mi singular matrix ni. Jẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ n tún fún wa ní àpẹẹrẹ mìíràn. So eléyìí tí ó jẹ́ ó yé wa, ó rí pé nínú àwọn ìbéèrè tó ti lọ ni ìbéèrè eléyìí wà. Àpẹẹrẹ if M is equal to minus 8, 6, minus 9, 7, tí ẹni dẹ̀ jẹ́ kí ni o, 5, 4, minus 10, minus 8. So wọ́n ní kó sọ pé kí ni o, wọ́n ní kó ṣe bóyá determinant of M yóò máa jẹ́ determinant of M transpose. Nínú tó gbọdọ̀ dì mú wá ni pé tó bá ní matrix kan tó wá find the determinant rẹ̀ náà yóò mọ papọ̀ mọ́ kó find the determinant transpose ẹ̀. Má gbàgbé bá ṣe mọ́ find the transpose, òun náà ni pé kó yí row padà sí column. Tó bá yí row padà sí column, determinant kan náà ló get. Ó yá ẹ jẹ́ á ṣe. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní kó wá determinant of M. Then what type of matrix is N? Irú matrix wo ni N? Ó yá ẹ jẹ́ á ṣe, eléyìí kò le rárá. Alákọ̀ọ́kọ́ wọ́n ní ká find determinant of M. Ó rí pé M wa òun ni kí ni o, minus 8, 6, minus 9, 7. Á já sí pé bó mo ṣe lọ́ mọ find determinant, ó kọ́kọ́ multiply element tó wà ní leading diagonal, yóò máa jẹ́ minus 8 times 7, minus 56, minus element tó wà ní second diagonal, yóò máa jẹ́ kí ni o, minus 54. Yóò máa jẹ́ minus 56 plus 54. Kí ni minus 56 plus 54? Minus 2. Ṣó ti yé wa báyẹn? Eléyẹn ti ń ṣe kí ni? Determinant of M. Ìjẹ́ tí eléyìí bá yé wa, wọ́n á ní ká ṣe kí ni? Ó rí pé ìkejì tá a fẹ́ wá ká tó mọ̀ pé ó papọ̀ àbí ò papọ̀ náà ni pé kí ni? Determinant of M transpose. Sì lè mọ determinant of M transpose àfi tí n bá find kí ni? M transpose mi. Á já sí pé kí ni o, M transpose mi yóò máa jẹ́, ó kọ́ wá M transpose. Kí ni M transpose mi yóò máa jẹ́? Òun náà ni pé kó yí row sí column, àti column 0 á já sí pé yóò máa jẹ́ minus 8, minus 9, 6, 7. Ó ti yé? Minus 8, minus 9, 6, 7. Ó yá kí ni wá ni determinant rẹ̀ ó jẹ́? Á já sí pé determinant M transpose mi nísìnyí yóò máa jẹ́ kí ni o?
minus 8 minus 9 6 7 àbí so eléyìí tí ń ṣe kí ni minus 56 minus ó rí pé tá a bá multiply àwọn tó wà ní leading diagonal ló fún wa minus 56 minus second diagonal ńkọ́ minus 9 times 6 minus 54 yóò máa jẹ́ minus 56 plus 54 minus 2 ó rí pé tó bá wo méjèèjì nǹkan kan náà la get á já sí pé determinant matrix kan yóò máa jẹ́ determinant transpose matrix yẹn kò gbọdọ̀ dì í mú ó rí pé béèrè kejì wọ́n ní ká wá kí ni o ká wá determinant of any kí ni determinant of any ó máa jẹ́ ó rí pé any mi òun ni kí ni 5 4 minus 10 minus 8 5 4 minus 10 minus 8 tó ti wá báwọn kò le rárá so ó rí pé ọkọ̀ multiply àwọn tó wà ní leading diagonal 5 times minus 8 minus 40 minus multiplication àwọn tó wà ní second diagonal so minus 40 àbí yóò máa jẹ́ minus 40 minus times minus plus 40 so minus 40 plus 40 is 0 so á já sí pé determinant ẹni ó jẹ́ 0 má dẹ̀ gbàgbé pẹ̀lú àlàyé tí mo ṣe tí determinant ẹni bá jẹ́ 0 kí ni a máa sọ nípa ẹni á já sí pé ẹni mi ò is what singular matrix ni tó bá ti find determinant kan determinant matrix kan tó wá get 0 á já sí pé matrix yẹn singular matrix ni ó rí pé wọ́n sọ pé what type of matrix is n á já sí pé ẹni rẹ̀ singular matrix ni kó lọ dì mú tí a ń pè ní singular matrix nìyẹn ìjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ mìíràn number 2 or number 3 find the value of x wọ́n ní kí ni x yóò máa jẹ́ if determinant of x minus 5 minus 1 x plus 1 is equal to 0 so ó ní pé tí determinant x minus 5 minus 1 x plus 1 tó bá jẹ́ 0 so ká wá tí x wá jẹ́ á já sí pé kọ́kọ́ find determinant náà àti find determinant kò le náà ni pé element tó wà ní leading diagonal multiply àwọn méjèèjì papọ̀ x minus 5 x plus 1 minus element tó wà ní second diagonal multiply àwọn náà papọ̀ náà fún ẹ ní minus 5 is equal to 0 àbí ó pé tó bá open bracket eléyìí ó jẹ́ x squared plus x minus 5x minus 5 plus 5 is equal to 0 tó ti yé á já sí pé láìláà ajá tá a rí nínú arákùnrin yóò gélé àbí kí ló kúnlẹ̀ x square minus 4x is equal to 0 torí x minus 5x yóò jẹ́ 0 ó rí pé kí ló common x common tó bá gbé x jáde kí ni ó kù x minus 4 is equal to 0 má dẹ̀ gbàgbé tí nọ́mbà méjì bá jẹ́ tó bá multiply nọ́mbà méjì tó wá jẹ́ 0 á já sí pé kan náà nọ́mbà òun òdo ni so a ní x is equal to 0 or tàbí x minus 4 náà jẹ́ 0 x yóò máa jẹ́ 0 tàbí kí ni o x yóò máa jẹ́ 0 plus 4 eléyìí tí ń ṣe 4 á já sí pé x yóò máa jẹ́ 0 or x yóò máa jẹ́ 4 eléyìí ni determinant of 2 by 2 matrix tí mo sọ wọn pé tó bá fẹ́ wá wọ́n máa multiply element tó wà ní leading diagonal rẹ tàbí main diagonal rẹ minus product element tó wà ní second diagonal ìjẹ́ tí eléyìí bá yé wa mo rọ̀ láti bá mi subscribe sí orí ìkànnì mi kó dẹ̀ bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú títí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ ó káre.